ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin ẹ̀gbọ́n ẹ̀yin àbúrò ẹ̀yin ọ̀rẹ́ ẹ̀yin ìyá ṣàlàáfíà ni Adédoyin Kúkọ̀yí lórúkọ tèmi èmi lọmọ olómi méjì ọmọ àtẹ̀kọ̀ mọ́lẹ̀pọ̀ kan ìkan mímu ìka ìmọ̀ ọmọ aládé mẹ́rìndínlógún bẹ́ẹ̀ mi lọmọ àròbí ọmọ àtòrì ètò yìí ètò gbajúmọ̀ náà ni ẹ̀yin náà mọ̀ bí a ṣe máa ń ṣe lórí ètò wípé gbogbo nǹkan tẹ́ ẹ bá fẹ́ mọ̀ nípa àwọn tí ẹ máa ń gbádùn lóòrèkóòrè yálà àwọn òṣèré àwọn òǹkọrin ipòkípò tí wọ́n bá mú ní àwùjọ wa tẹ́ bá ṣáà ti kọ̀wé wípé ẹ lọ́rọ̀ láti bá wọn sọ wípé ẹ fẹ́ mọ̀ púpọ̀ nípa wọn ẹ̀yin náà mọ̀ pé tẹ́ bá ti kọ̀wé sí wa iṣẹ́ tiwa ni láti gbé wọn wá sórí ètò yìí ìgbádùn tiyín òun ló jẹ àwa lógún ẹ wá nǹkan fìdílé ẹ jẹ́ á bẹ̀rẹ̀ ètò ní pẹrẹwu nítorí pé àlejò mi lénìí olólùfẹ́ yín náà ni wọ́n ẹni tẹ́ ẹ kọ̀wé pé ká gbé wá sórí ètò àwọn ni wọ́n òǹṣeré tíátà ni wọ́n pàápàá èmi tí ẹ ní ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè láti bí wọ́n mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin tẹ́ wà nílé náà ẹ ní ìkan àbí méjì tẹ́ ẹ fẹ́ mọ̀ nípa wọn ẹ jẹ́ kálejò mi máa wọlé bọ̀ ká bẹ̀rẹ̀ ètò ní pẹrẹwu. Gbajúmọ̀. ẹ ṣe pé ẹ pè wá ẹ ṣe gbogbo ilé ni mo kí o àtẹ̀yìn àti gbogbo àwọn olólùfẹ́ mi tó ń wò mí nílé ẹ ṣe gan ni. àdúpẹ́ mo fẹ́ kẹ́ ẹ dárúkọ yín fáwọn tí wọ́n ń wò yín nílé. orúkọ mi ni Lawal Aishat Ọládùnní Aishat Lawal gẹ́gẹ́ gbogbo yín ṣe mọ̀ mí. ọmọ bíbí ìlú wo gan ni àǹtí Aisha? ọmọ ajẹgbíjẹ karahun ọmọ àjọrò sùn ọmọ agbé nǹkan lójú olóhùn ìwọ náà ṣe gbé bẹ́ẹ̀ hàn Ìbàdàn mèsì ọgọ ọmọ Ìbàdàn ni mí. ọmọ Ìbàdàn ni yín lápá abo lágbolé tí yín Ìbàdàn. Àrèmọ ni. Àrèmọ. báwo ni kékeré yín báwo ló ṣe lọ àwọn iléèwé wo lẹ lọ? kékeré mi mo bẹ̀rẹ̀ pẹ̀lú Adin International School àwọn láti bẹ̀ mo lọ Federal Government College Ògbómọ̀ṣọ́. lẹ́yìn yẹn mo ṣe A-levels nílọrin then mo wọlé fún direct entry mo ka law fún first degree mi. ní ìyẹn ní iléèwé wo? ní Leeds State University nìbàdàn then mo padà lọ ṣe second degree mi ní public administration nìbàdàn. ṣé pé igi ìwé ló jókòó sọ́kàn mi kí lẹ wá lọ kà ní ìdàkejì? public administration. ní iléèwé kan náà? bẹ́ẹ̀ ni ní iléèwé kan náà. ẹ fẹ́ràn ìwé tó bẹ́ẹ̀ ni. mo tún ṣì ń lọ ṣe PhD mi gan mo ti bẹ̀rẹ̀. níbẹ̀ ṣe wà yìí. bẹ́ẹ̀ ni. báwo wá ní ìrìn àjò tíátà báwo ló ṣe bẹ̀rẹ̀? ẹ mọ̀ pé tí nǹkan bá wà nínú ẹ̀jẹ̀ èèyàn kò sí bó ṣe fẹ́ sọ pé kẹ́ má ṣe tó ẹ̀rí ṣe náà ni. àti kékeré mi ibì kan wà tán ti ń ṣe bíi lẹ́sìn jẹ́lé ó sinmi lẹ́gbẹ̀ẹ́ lé wa àmọ́ ìyá tèmi tíṣà ni wọ́n burú à ń jáde à ń ṣe kankan bọ̀ tó bá ti ń ṣeré ìtàgé tó máa ń ṣe ẹ̀kú ìjókòó múrùkẹ̀rẹ̀ ó máa ń wù mí mọ́ wọn jẹ́ ká jáde so máa domi sílẹ̀ máa ní fẹ́ lọ mú aṣọ ìnulẹ̀ máa nulẹ̀ máa kó slippers mi sínú skirt mi géètì wá dẹ̀ ga díẹ̀ tí má ti gbábẹ́ géètì àjáde báyìí ohun mi ni mọ́mí màmá gbé lórí microphone mo ti di leader mo ti kọrin but for a while after tí mo wọ university secondary school mi ṣe gbogbo yẹn mọ́ mo ti wá fẹ́ ṣe tán university wọ́n wá ní kí gbogbo wa ká lọ ṣe vocational course kan pé aláti kọ́ṣẹ́ ọwọ́ pé gbà yẹn ni àwọn èèyàn máa jáde nílé ẹ̀kọ́ gíga tó máa ní ìjọba ò fáwọn oníṣẹ́ wọn kálukú lọ wá nǹkan ṣe bóyá ká lọ ṣe lẹ̀kẹ̀ ní àbí ká ṣe decoration ẹ̀mọ̀ oríṣiríṣi èmi wà gbà mo tẹ̀ fẹ́ ṣe eré orí ìtàgé o láyé ìgbà yẹn orí ìtàgé la ti ń ṣe pẹ̀lú àwọn Táíwò Ìbíkúnlé gbogbo wọn wọ́n tẹ̀ wá ń ṣe audition fún Mọ́remí gbà yẹn lọ́dún wo nìyẹn? ní 2006 pé màá dẹ̀ lọ ṣe eré orí ìtàgé yẹn so mo ṣe bẹ̀rẹ̀ ni mo kàn lọ ṣe Mọ́remí lórí eré orí ìtàgé ni mi ì tí wá sí eré amóhùnmáwòrán mi dẹ̀ ṣe tán. ọdún wo wá ni ká sọ pé ẹ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ní ṣíṣe? 2009. ṣé ó ní abẹ́ ọ̀gá kankan tí ẹ ti kọ́ṣẹ́? bẹ́ẹ̀ni. ta ni? abẹ́ Fẹ́mi Adébáyọ̀ J15 school ni mo lọ. òun lẹ lọ ọdún mélòó lẹ lò ń bẹ̀? mo lọ ọdún méjì níbẹ̀. kí ni àwọn nǹkan tí ẹ kọ́ ní àwọn iléèwé yìí tó jẹ́ pé ó di ohun àmúlò fún yín pẹ̀lú iṣẹ́ tẹ̀yàn láàyò sí? àkọ́kọ́ wọ́n kọ́ ṣe ní ọ̀ranyàn pé ẹ láti mọ at least nǹkan kékeré ní each aspect or segment theatre bíi law ni ẹ láti mọ nǹkan kéékèèké nípa gbogbo nǹkan tó bá so mọ́ nǹkan yẹn
so orin kíkọ ni o bó ṣe ń jó ijó bàtà nǹkankan ni o bó ṣe ń kọ script ni bó ṣe ń ṣe make up costuming and everything àwọn kan ṣe díẹ̀ tó bá wáyá máa ní ká lọ fún IT àwa major ṣe fẹ́ act ni ṣe fẹ́ máa kọ script ni and oríṣiríṣi nǹkan la kọ́ a kọ́ nǹkan tó pọ̀. àǹtí Aisha ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan tẹ́ ẹ lọ sí iléèwé gíga tẹ́ ẹ lọ kọ́ nípa bí a ṣe ń gba ẹjọ́ rò ọdún mélòó lẹ lò gan níbẹ̀ yẹn? ọdún 5. kí ló wá dé tẹ́ ẹ fi yẹn ṣé yí pé iṣẹ́ eré orí ìtàgé yìí ó jẹ yín lógún ju èyí tẹ́ ẹ lọ kọ́ yẹn lọ ni? gbogbo wa la máa ń gbàdúrà kí gbogbo nǹkan tá a bá dáwọ́ ilé láyé wa kọ́lọ́run kó bá fàlùbáríkà sí. àmín. iṣẹ́ téèyàn bá ń ṣe wíkà téèyàn bá ń ṣeré tí ò níyàn lára tẹ̀lé iṣẹ́ èèyàn ni. mo máa rí iṣẹ́ eré orí ìtàgé bí ìgbà tí wọ́n bá ń sanwó fún mi fún nǹkan tó wù mí ṣe lọ́kàn mi. tínú yín dùn sí. tínú mi dẹ̀ dùn sí. tó bá pè mí síṣẹ́ inú mi máa ń dùn mí. so ẹni tó mọ́mì mi wọn ò láìkì iṣẹ́ títí dì sí wọn tí identify pẹ̀lú ẹ̀ but ó ti wá di nǹkan tó ti fẹ́ máa fi wọ́n ti fara gba bí ẹ mọ̀ pé ṣe wa ó ní bó ṣe máa ń fún yín recognition níta so àwọn náà ti wá wò pé so èmi ní mi tẹ́ ẹ mọ iye ọmọ tí mo bí ṣé yàn báyìí ni iṣẹ́ yẹn mo ti practice law rí do mo practice for like 8 months mo ṣe lè padà sí anytime torí ẹ̀ ni mo ṣe tún kàwé sí lórí ẹ̀. ẹ tún kàwé sí i eré wo ni a lè ní pé ẹ kọ́kọ́ ṣe yẹn sinimá àgbéléwò tí ẹ kọ́kọ́ kópa nínú ẹ̀? Adùnmádẹ̀kẹ̀. Adùnmádẹ̀kẹ̀ talent tó kọ? ọ̀gá mi Fẹ́mi Adébáyọ̀. ipa wo lẹ kó nínú ẹ̀? ipa tí mo kó mu láti máa fọwọ́ tọ́ka síra mi lórí àwòrán fún wọn pé ẹbí nìyẹn o ẹ dáṣọ yẹn mọ́. akàn tó kọjá akàn ṣáà tó wọlé tó bọ́ ta padà. lọ́dún wo nìyẹn? 2009. lẹ́yìn ìgbà yẹn eré wo la lè ní pé ẹ kópa nínú ẹ̀ tó ṣe bí ẹni fẹ́ gbòyìn jìgìjìgì nínú àwọn iṣẹ́ tẹ́ ti ṣe? eré tí mo kópa nínú ẹ̀ lẹ́yìn ìgbà yẹn ó pọ̀ bọ̀tẹ́ tí mo lè sọ pé ó wá Ọlọ́run fi ṣe àmì dáadáa sọ̀rọ̀ mi irúgbìn ni àwọn kọ̀ọ̀kan tó bá tẹ̀ rí mi sìn Aisha irúgbìn náà máa ń pè mí irúgbìn ni. ipa wo lẹ kó nínú irúgbìn? mo ṣe Ifálẹwà ọmọ Yínká Quadri ọmọ Yínká Quadri irúgbìn ni. ọdún wo dẹ̀ ni ẹ ṣe yẹn? 2011 December 2011. Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀. àǹtí Aisha àwọn olólùfẹ́ yín wọ́n láwọn ní àwọn ìbéèrè táwọn fẹ́ bi yín o. ìtumọ̀ hùn yẹn ni mo fẹ́ mọ̀. ojú agbábíládé yìí. ẹni tí wọ́n bá ti ń pè ní ìgbà ojúmọ́ bó wọ́n ṣe ń mọ̀ yín ní ìlú wa yìí ni wọ́n ń wò yín lókè òkun. nígbà míì àwọn míì á ka nǹkan tí ò yé wọn nípa yín tí wọ́n á dẹ̀ fẹ́ kẹ́ ẹ tàn mọ́lẹ̀ sí àǹfààní yẹn òun ló dé báyìí. ní tèmi mi ò mọ nǹkan tí wọ́n fẹ́ bi yín o àwọn tó máa níbèrè fún yín wọ́n wà àwọn tí wọ́n dẹ̀ fẹ́ gbóríyìn fún yín náà àwọn yẹn náà wà abala yẹn là ń pè ní ojú abẹ ṣé yá ká sí ojú abẹ ń kò. ó yá. orúkọ mi ni Adeleke Adéwùmí mò ń sọ̀rọ̀ láti OAU Ilé-Ifẹ̀ question mi fún Aisha Lawal ni láti béèrè pé ṣó ti ní àfẹ́sọ́nà àbí tí ò bá ti ní àfẹ́sọ́nà kí ló ń ṣe lọ́wọ́ báyìí. mo wá fútbọ́là ni. àwọn agbábọ́ọ̀lù lẹ́yìn. ẹ mọ̀ kán lówó kan. mo ti láfẹ́sọ́nà ò torí àlèsàn ó lè máa wù báyìí o. orúkọ mi ni Ọláníyọ̀ Ọlábísí mò ń sọ̀rọ̀ láti iléèwé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University. mo like Aisha Lawal nítorí gbogbo tó ṣe máa ń ṣe nínú fíìmù mo like gbogbo action àti everything tó máa ń ṣe ó tún wá jẹ́ ẹni tẹ́kẹ́ ní àjọ lọ sí the same school. ṣé mú ẹni yẹn? rárá bóyá federal àjọ lọ. àwọn mọ̀ yín ẹ̀yin ò mọ̀ wọ́n ṣáà máa ṣe dáadáa wọ́n láwọn nífẹ̀ẹ́ yín àwọn fẹ́ràn bẹ́ẹ̀ ṣe máa ń ṣe. èmi náà nífẹ̀ẹ́ wọn gbogbo àwọn èèyàn mi ni mo fẹ́ràn. ẹ jẹ́ àpadà síjú abẹ́ o. orúkọ tèmi ni Rasheed Kẹ́hìndé Kọ́ládé mo ń sọ̀rọ̀ láti ìlú Òṣogbo lẹ́jọ́ ọmọ bíbí ìlú Òṣogbo bákan náà. lórí Aisha Lawal ó jẹ́ ẹni tí mo fẹ́ràn gan nínú eré ìdárayá Yorùbá bó ṣe máa ń fara ṣiṣẹ́ ẹ̀sán gẹ́gẹ́ bí ọ̀gá ẹ̀ tó jẹ́ Fẹ́mi Adébáyọ̀ ṣùgbọ́n tí mo bá rí gẹ́gẹ́ bí ẹni tí mo mọ̀ tó jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ lọ jáde ní yunifásitì mo wá fẹ́ mọ̀ kí ni èròǹgbà ẹ̀ tàbí nǹkan tó ń gangan rí ní pàtó tó fi lọ sínú eré ìdárayá. àkọ́kọ́ náà lọ́ọ̀ tí mo ṣe ní school ó wù mí èmi ló wù àmọ́ bàbá tó bí mi iṣẹ́ ìgangan ló wù wọ́n.
láti ilẹ̀ iṣẹ́ eré orí ìtàgé àbí eré amóhùnmáwòrán ló wù wọ́n pé kẹ́ ẹ ṣe. àmọ́ mọ́mì mi ò fara mọ́ mi ní bímọ tó bá wọn ṣiṣẹ́ yẹn ìyẹn àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì nǹkan tí mo tún fi wá sọ pé mo fẹ́ ṣiṣẹ́ ìtìmọ̀lẹ̀ tó sì fi ń kàwé pẹ̀lú iṣẹ́ tí mo ṣe nìkan mo fẹ́ káwọn èèyàn mọ̀ pé kéèyàn tata lásán èèyàn gbọ́dọ̀ kàwé pẹ̀lú ẹ̀ gbogbo nǹkan tí àwọn bá fẹ́ ṣe láyé kéèyàn kàwé tẹ́ bá ti kàwé there is going to be a difference láàrin èèyàn àtẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ yín so gbogbo nǹkan o fẹ́ ṣeré yìí ni o fẹ́ kọ́ṣẹ́ kápẹ́ńtà ni o fẹ́ máa ṣerun ni kọ́kọ́ lọ kàwé tẹ́ bá ti kàwé ẹ máa ní standard ẹ̀ máa ní packaging àti pé agbègbè tá a dàgbà sí yìí ó yẹ kí wọ́n fi kọ́ wa pé ṣe kó o ní nílé ayé ẹnì kan kò lè jókòó kó ní bàbá òun lówó lọ́wọ́ kan òun ò fẹ́ kọ́ nǹkan àbí òun ò fẹ́ mọ̀ sí tẹ́ bá ṣe ẹ̀ ní kò ń ṣe pé ó yẹ kán fún mi ni so nǹkan tó fà á nìyẹn tó fi jẹ́ pé gbogbo wa ò bá kà ló ò bá kà kan ọ̀nà kó wọ́jà ni. nínú gbogbo àwọn ohun tẹ́ wá tí ń bá ṣeré bóyá àwọn tẹ́ ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe ta ni ẹnìkan tó wù yín lọ́kàn láti bá kópa nínú iṣẹ́ tí àǹfààní ẹ̀ ò tí ì yọ. Jọkẹ́ Silva ni o. Kí nìdí? Mi ì tiẹ̀ mọ̀. Ṣé mo tẹ́ bá ti gba tèèyàn tẹ́ bá ti fẹ́ràn èèyàn àṣìṣe ẹni yẹn gbọ́dọ̀ máa wù yín. Bẹ́ẹ̀ ni wọ́n ṣe jẹ́ lọ́kàn mi iṣẹ́ kan wà tí mi bàbá wọn ṣe wọn bá ṣe ìyá mi nínú iṣẹ́ yẹn wọ́n kàn ní kọ̀ọ̀kan ṣẹlẹ̀ wọn ṣáà lè wá bọ̀ wọ́n wá wọn lè ṣe rẹ̀púrò yẹn wọ́n wá ní another time ó dùn mí bọ̀ mo ṣe bàbá wọn ṣiṣẹ́. Ṣé àǹtí Aisha ti gbé iṣẹ́ ti ara wọn jáde? Bẹ́ẹ̀ni. Mélòó? 6. Kí ni orúkọ wọn? Àmì agbára, irúgbìn, ọpọ́n ìfẹ́, ìmúníkà, òjìjí, ẹ̀sìn mi. Ẹ̀sìn mi. Gbogbo àwọn eré tẹ́ sọ kalẹ̀ iṣẹ́ yìí ni ẹ kọ wọ́n fúnra ara yín àbí wọ́n máa ń bá yín kọ́ tẹ́ máa sanwó? Bí àbí mẹ́ta nínú ẹ̀ wọ́n bá mi kọ́ èmi ni mo ní àròkọ yẹn àmọ́ pé kọ́ lè bá mi expand wọ́n máa ń sanwó pé ókè bá mi ṣe screenplay dáadáa but bí mẹ́ta nínú ẹ̀ fúnra mi ni mo kàn wọ́n. lè ṣe fúnra ara yín. gbogbo ẹ̀yin olólùfẹ́ àǹtí Aisha èmi lérò pé gbogbo àwọn ìbéèrè tí ẹ bi wọ́n ti dá yín lóhùn ọkàn tí yín ti balẹ̀. àwa ìmọ̀ bóyá ẹ ní àwọn ìbéèrè míì tẹ́ fẹ́ bi wọ́n nípa iṣẹ́ wọn àbí nípa ara wọn ni àǹfààní yẹn ti ṣí sílẹ̀ báyìí. nọ́mbà kan hàn lọ́wọ́lọ́wọ́ báyìí àti àdírẹ́sì yẹn ní ojú amóhùnmáwòrán yín ó ní kẹ́ máa fi àwọn ìbéèrè yìí kẹ́ máa fi ránṣẹ́ sí pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè àǹtí Aisha ètò tá a bá tún gbé yín wá sórí ètò ṣé ẹ̀ ní dá wa lóhùn. Ó di dandan kí n wá o. Ó di dandan. ẹ bá wa dòwò pọ̀ pàápàá lórí Facebook lórí Twitter lórí Instagram ẹ tẹ̀ Gbajúmọ̀ TV April TV Plus ẹ tún lọ wò wá lórí YouTube irú ètò tèmi àti àǹtí Aisha ti bẹ̀rẹ̀ yìí nísìn bóyá ẹ bá wa bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ tá a bá ti parí ẹ fọkàn yín balẹ̀ ẹ̀yin ṣáà lọ sórí YouTube pánpánpán Gbajúmọ̀ kí ẹ báyìí ló máa jáde sí yín tẹ máa dẹ̀ rí wò àti gbogbo àwọn ètò àti ṣe lẹ́yìn pàápàá ẹ bá wa dòwò pọ̀ àníjọ pàdánù láṣẹ lọ́wọ́ Elédùmarè Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. orúkọ mi ni Don Richard Okutimẹ́yìn lórí ètò Gbajúmọ̀ lẹ́tọ̀ yìí ètò iná ń pè ní Gbajúmọ̀ ètò tó kún fún àṣà èdè àti ìṣẹ̀ṣe tó o bá tí wò ó tí gbajúmọ̀ o Gbajúmọ̀ ètò yìí pẹ̀lú Dóyin Kúkọ̀yí. Ní báyìí abala tá a dé abala ṣó láyà ni àyà tèmi tẹ̀ ṣe pì àmọ́ ìbéèrè 10 ló wà nínú ẹ̀ mo dẹ̀ láǹfààní láti mú 3 tí máa kó fàǹtì Dóyin kan bá mi wò a máa ṣòjóró o ẹ̀yin kò sẹ́lẹ̀ àṣòjóró ẹ máa gbàdúrà fún mi lé o. ṣé pé ẹ fẹ́ mọ̀ ìyá ọ̀ṣọ́jọ́ ṣọlọ́kọ́ yẹn abẹ́rẹ́ bó ṣe dán mọ́rọ́mọ́rọ́ lẹ́nu yín. ẹ̀yin náà là ń wò ó àti wò yín ti pẹ́ ojú ti ń pa gbogbo ọjọ́ ti pẹ́. a dúpẹ́ pé ojúkojú lè ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe sọ ìbéèrè 10 òun lẹ ló wà ń bẹ̀ ó yá ẹ mú 3 kẹfẹ́ mu. Olúwa ẹ̀wọ̀n làbúrò ṣe ṣúkúṣúkú. ẹ̀ẹ́dẹ̀ wa mọ̀ nǹkan o ó lè jẹ́ gbogbo 3 tẹ mú ilẹ̀ máa gbà ẹ tún yín mú yẹn kí wò. mi ìtọ́ra mi. tó bá jẹ́ àwọn ìbéèrè tó ní í ṣe pẹ̀lú nǹkan tẹ lọ kà ń léwe nǹkan. ó yá tó bá jẹ́ yẹn digbí lẹ máa bá mi. ṣé lóòótọ́ ó yá mo fún ground. ìbéèrè keje tó jẹ́ àkọ́kọ́ tí máa kà fún yín ẹranko wo ló jẹ́ wípé ìdí ló máa ń kọgun igi. wọ́n lọ́n. ìbéèrè ilẹ̀ mu. ìdí ló máa ń kọgun igi. ìdí ló máa ń kọgun igi ló bá máa gun igi báyìí ìdí ló máa fi gùn. àdán.
òwìwí ẹ mọ̀ ó dà ẹranko náà òun ni à ń pè ní ọ̀fàfà. mo ni mo ti wá fẹ́ mọ̀. ebi mo ti rí yín dáadáa tẹ́ ẹ̀ ṣeré ìjìnlẹ̀. ẹ wo à ń ka script ni. ṣé lóòótọ́ àmọ́ ti kọ́ lé ní báyìí nísìnyí ọ̀fàfà wọ́n bá béèrè lọ́wọ́ yín pé ẹranko wo ló máa ń mo máa kọ tẹ̀ ìdí sọ́nù fíìmù ni ẹ gbọ́. ló máa ń kọ ìdí tó bá fẹ́ gun igi Ọ̀fàfà. ẹ̀ ní ọ̀fàfà. ìbéèrè kẹjọ tó jẹ́ ìkejì tí màá bí àǹtí Aisha kí ni orúkọ oyè ọba ìlú Ìṣàrà? wò lọ Ìṣàrà Ìjẹ̀bú dẹ̀ nìyẹn o. Ìjẹ̀bú Ìṣàrà. ooo ẹ ṣe bèrè Ìjẹ̀bú Òde. ìtẹ́ ẹ mú mi mo mọ̀ pé tí Ìjẹ̀bú Òde wà ń bẹ̀. ọmọ mi ò mọ̀. wọ́n á ní ọdẹmọ ti ìlú Ìṣàrà. ó má dùn mí o. náà ṣe o. ìbéèrè kẹrin tó jẹ́ ìkẹta ẹ ti ẹ̀ gbìyànjú kẹgbẹ́yọ kan nínú mẹ́ta àǹtí Aisha ajá la fi ń bọ Ògún ìgbín ló ń jẹ òrìṣà kí la fi ń bọ Ọ̀sanyìn? Ọ̀sanyìn akíkaka kọ́ lọ́rọ̀ gbọ́. Ìjàpá ni mo mọ̀ yẹn. ẹ mọ̀ yẹn. mo mọ̀ dáadáa lọ́sanyìn lágbolé wa. ẹ kí ni tábà fẹ́ pe ìjàpá kí ni nǹkan mi tàbí ahun. ahun bẹ́ẹ̀ ni. àǹtí Aisha kì í ṣe pé kákan nípa fẹ́ dánra wa wò lásán ìyẹn nípa èdè àti àṣà Yorùbá bí kì í ṣe pé ká fi máa kọ́ra wa lẹ́kọ̀ọ́ kò sẹ́ni tó mú èdè yìí tán o ẹ mọ̀ pé Yorùbá gùn bí téèyàn mọ̀ dé ní tẹlòmíì ti bẹ̀rẹ̀ àmọ́ nítorí pé àfẹ́ kí àṣà wa ìṣe wa àti èdè wa àfẹ́ kó parẹ́ òun la ṣe gbé abala yìí la ṣe gbé kalẹ̀ Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀ nígbà tí ẹ máa sọ ó yá ẹ ti bẹ̀rẹ̀ ẹ ti ṣe tún máa bala tó kàn báyìí nísìnyí. irọ́ tí mo ti ẹ̀rẹ́ yọ kọ́ gbá ní. a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run nígbà tí ẹ máa ṣàlàyé ara yín lẹ́ẹ̀kan ẹ ní pé nígbà tí ẹ wà ń kékeré tẹ bá ti wò wọ́n báyìí ẹ máa bọ́ síbẹ̀ ẹ máa wá bẹ̀rẹ̀ ẹjọ́ gẹ̀ǹgẹ̀ ẹ mú àwò pé tẹ bá ti wá sórí ètò yìí gẹ́gẹ́ bí ìṣe wa èmi àti à ń láti fẹsẹ̀ rajó abala Gbajúmọ̀ ń jó òun ló kàn sí. ó yá mo ti sọ̀rọ̀ ságbọ̀n. ẹ ti sọ̀rọ̀ ságbọ̀n ẹ bá gbóhùn sókè lọ àǹtí Aisha fẹ́ jó ó yá. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àǹtí Aisha ó ga gbogbo ààyè ló gbà yín ó ga adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run aṣòro bá jó ó ga. ebe yìí lẹ kó mọ́lẹ̀ lẹ́ ń yí sọ́tún lẹ́ ń yí sósì. èmi náà ní ìdẹ́mọ ni. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àǹtí Aisha ilé tiwa tó lọ báyìí adúpẹ́ fún Ọlọ́run tó bá wa bẹ̀rẹ̀ a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà níbi tó bá wa dé àti wá ń dúpẹ́ ibi tó mú wa lọ àmọ́ kẹ́ ẹ tó wá máa lọ láti ọ̀dọ̀ olóòtú àgbà ètò Gbajúmọ̀ wọ́n ní ká fún yín lẹ́bùn yìí nínú ẹ̀ ẹ̀bùn wá láti iléeṣẹ́ NAFCAP Enterprises àwọn náà wọ́n nípa àwọn máa ń nífẹ̀ẹ́ yín táwọn bá ti rí yín nínú àwọn iṣẹ́ oríṣiríṣi tẹ̀ máa ń gbé jáde Dúpẹ́ Cosmetics and Spa èyí tí gbogbo wa mọ̀ sí Alhaja Shine àwọn náà wọ́n ní ká fún yín ní ẹ̀bùn ó yẹ dúpẹ́ lọ́wọ́ wọn. Ìwọ láti fẹ́ bẹ̀rẹ̀ báyìí. Ẹ ṣáà kó gbogbo wọn pọ̀. Dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn onígbọ̀wọ́ àti olóòtú gbogbo ènìyàn tó papọ̀ tó di gbajúmọ̀. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Alhaja Shine mo dúpẹ́ gidi. Mo ti máa ń gbórúkọ Shine yẹn ti pẹ́. Well now I have to say it. Alhaja Shine, you know. Ìwà ń bẹ̀rẹ̀ ìwà bẹ̀. Olóòtú
Gbajúmọ̀ ẹ ṣé gan ni mo dúpẹ́ o àti Doyin mo heart wọn gan ẹ ṣé gan ni everybody mi lè máa dárúkọ lẹ́yọ kọ̀ọ̀kan mo dúpẹ́ lọ́wọ́ everybody tó gbé ètò yìí tó fi di òdìdí tẹ̀ ń wé ẹ ṣé ládùúpẹ́ mo wá fẹ́ kẹ́ ẹ dágbére fún àwọn olólùfẹ́ yín lé kí ni kán máa retí láti ọwọ́ àǹtí Aisha láìpẹ́ láì jìnnà. Èmi ò ní tí ìtú kúrò nínú kúlà ó ń gbóná lọ́wọ́ nínú kúlà yẹn màá mú padà wá ń jọ mi ẹ jẹ́ kí n ṣe fi sábẹ́ bọ́ ẹ máa retí ó ń gbóná gan ó dẹ̀ ń bọ̀ bọ̀ èmi ni tí yín tòótọ́ Aisha Lawal mi ò ní disappoint yín nǹkan tẹ̀dẹ̀fẹ́ náà ni màá gbé jáde fún yín ẹ ṣé gan ni mo dúpẹ́. ilé tiwa tó lọ báyìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Gbajúmọ̀ pátápátá ẹnu mi ò gba nǹkan mi bí òjò pẹ́ mo dúpẹ́ pé ẹ bá wa ń lọ ipẹ́ tí ẹ bá wa ń bẹ̀rẹ̀ a dẹ̀ dúpẹ́ ibi tí Ọlọ́run Elédùmarè tó ń mú wa lọ ayọ̀ ìdùnnú àti àlàáfíà gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ kò sí nǹkan mi tó kọjá àlàáfíà kò sí nǹkan mi tó kọjá ayọ̀ kò dẹ̀ sí nǹkan mi tó kọjá ìdùnnú ṣẹ́rí mẹ́tẹ̀ẹ̀ta yìí tí mo fẹ́ fi yín sílẹ̀ nínú ẹ̀ lẹ́ni pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè òun náà ni máa bá yín nígbà míì tí bá tún mẹ́tò yìí wá kó tó wá dìgbà náà nǹkan Adédoyin ló ń sọ pé láyọ̀.